Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ayẹyẹ ṣe àjọ̀dún Ọ̀ṣun Òṣogbo lánàá òye àná níbí ẹsẹ̀ ògbèrò bóníwá ti ṣe ń wá náà ní ẹlẹ́yìn ń wá ohun tó sì ń gbé lánàá eléyìí náà ń pè ní àgbo òlẹ́rí tó ń gbé bọ̀ yìí ṣẹgbọ́ àṣẹ o àgbo rèé àgbo tí wọ́n àgbo tó ń bù lódò rèé ẹjẹ́ kan wà gbọ́ wọ́n ní àgbo rèé o wọ́n ti ní ká má pè lómi lásán wọ́n ní ká pè lágbo ni àgbo tó ń ṣe kí ni tó ń jẹ́ òní kí lẹ sọ. Agbóni. Ìwòsàn. Àgbọ̀ téèyàn fi lówó téèyàn fi máa. Àwògbà àìsàn. Àgbẹ̀ lọ́sẹ̀ pé ọ̀gbọ́n àrùn nìkan. Ó wà mọ́ ni. Òun wá ṣẹ́ ni tó bá nígbàgbọ́ náà tó bá ti wù ú. Tó ṣàdúrà sí. Àgàgà tó bá tún wá lè gbé sínú ìrìmọ́jú náà. Ìrìmọ́jú. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ lè léyìn ọba tó bá ti tọ́ bu àgbo. Bẹ́ẹ̀ni tó ń wá iṣẹ́ gidi. Wọ́n máa iṣẹ́ alálùbáríkà. Iṣẹ́ kékeré owó ńlá náà máa rí. Ìwé ìgbéni lòun wá o. Bẹ́ẹ̀ni tó báwọn tó wà láwo tó bá fi mú àgbo Ọ̀ṣun lọ́ fi fi ọ sínú abọ́ funfun tó sí tó ṣàdúrà sí. Ó ní ogun dànìdànì lápò. Ogun dànìdànì ní fi ń pàwọn èké. Afomipẹ̀rọ̀. Orúkọ tí màmá. Orúkọ mi Ìyálóde Àdèjì Olórìṣà. Ìyálóde Olórìṣà Ìṣẹ́yìnlá. Ìlú wo lẹ́yìn wà? Ìṣẹ́yìnlá. Lẹ́tí wá bí? Bẹ́ẹ̀ni. Orò ọmọ ẹbẹ dímọ̀kọ. Bẹ́ẹ̀ni. Yóò mọ ṣe ṣe o. Ẹ kórè yèyé o. So, òun náà lọ́gbọ́n tí wọ́n sọ níbí. Àdúrà àṣẹ o. Àṣẹ o. Ẹ̀yin náà ẹ mọ ṣàṣẹ ńlé, ẹ mọ ṣàṣẹ, ẹ mọ dàníyàn, ẹ mọ bẹ̀bẹ̀. Dákàwọ̀ àtọ̀gbẹ̀rẹ̀ jẹ́ máa júbà ká tó ṣe gbogbo. Àwọn alálẹ̀ bíbà àti júbà wọn. Àwọn oṣooṣù àti júbà wọn. Àwọn aláṣepọ̀ àti júbà wọn. Kábíyèsí orí adé àti júbà wọn. Àjúbà tó ń lọ́wọ́lọ́wọ́ àjúbà ẹ̀ ojú wa ṣe báyìí. Ojú apáta yìí tá a wá báyìí. Ìta àwọn ti sọ̀rọ̀ ìta àwọn ti sáwọn máa délé báyìí ká dé bá re ni. Nítorí ajagun ní ilé tẹ́ḿpù Ọ̀ṣùgbà yìí. Àkọ́kọ́ ajagun àkọ́kọ́ ní tẹ́ḿpù Ọ̀ṣùgbà tí mo wá wí léèmí torí bẹ́ẹ̀ kò ṣẹ bẹ́ẹ̀. Ọ̀tá gbé bá sọ kẹ́yìn ẹgbẹ́ ìgbésẹ̀ sọ. Àwọn òtí ṣe tán kú o. Ẹ tó bá retí tó bá ro kú tó wà báyìí ó máa nìṣó lọ́rùn jù. Kò ṣe gbogbo olólùfẹ́ tó wá bá yín ṣe báyìí tó ń fowó tó fi pọ́n ilé láti wákàtí lọ ire ilé ire mọ́tò ire ajé kan máa fi wẹ́rin lọ́kàn. Wọ́n máa tó ní kọ́ fi wẹ́rin lọ́kàn. Àwọn olólùfẹ́ sọ àlọ́ kan máa gbàgbé àwa náà. Ó lọ rí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o. Ó ti rí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ o. Ẹ̀ló bàbá kẹ́ tó lọ orúkọ yín sà. Ìfanisọlá ọmọ ìgbé alára wá láti ìlú Ìkòròdú. Ìkòròdú ọ̀gá ọmọ ìlú Kúmẹ́dẹ́ nípínlẹ̀ Èkó lọ́hùn. Àrípé lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀dọ́ ẹtí ń padà sínú ìṣẹ̀ṣe. Eléyìí ojú òlẹ̀ fi wò ó ọ̀dọ́ rèé. Ó dáa kí àwọn ènìyàn ká padà sínú ìṣẹ̀ṣe. Ifá àtàwọn ọ̀dọ́ báyìí a ní gúrùpù kan a pè ní ìṣẹ̀ṣe youth community. Ní Ìkòròdú. Ní all over the world. Ẹ̀jọ̀ ń ṣe. A máa ṣe hangout ní Lagos State ní September. A máa ṣe hangout. In fact ó lọ fà gan. À ń jà fún Bẹ̀lẹ́ní lọ́wọ́ báyìí táwọn àfà Ìlọrin tó ń bá kó láṣẹ ìdùnnú ó dẹ̀ máa borí wọn. Ọ̀dọ́ ni ọ̀dọ́ làwa náà àwọn oníṣẹ̀ṣe àti padà sínú àwọn kan ti sọ lẹ́nu ó dẹ̀ dàgbà padà sínú ìṣẹ̀ṣe là ń bọ ká tó bo ìmàlẹ̀ ìyẹn ní ìṣẹ̀ṣe ni téèyàn bá jí láàárọ̀ tó bá lọ di ìyẹ́ ìmù ìṣẹ̀ṣe ni o téèyàn jí láṣàlẹ̀ tó bá di bàbá ìmù ìṣẹ̀ṣe ni ìbájẹ́ ká bọ òrìṣà ká tó bọ ìṣẹ̀ṣe orí ẹni òrìṣà ni kí ìṣẹ̀ṣe kó wá gbé wa oṣù táwa yìí oṣù ìṣẹ̀ṣe ni August 20 alákèmàbàké mú ejájagun náà nínú tẹ́ḿpù Ọ̀ṣùgbà yìí lẹ́wọ̀n tó jẹ́ àpènà àpèjì tó ní ilé ìyá ẹlẹ́bọ̀ àrúfẹ́ ẹlẹ́bọ̀ àrúdà so ìṣẹ̀ṣe ó ti lọ gan
ó ti lọ fà fà. pé wá rí pé a sì lọ yẹn bẹ́ẹ̀ náà lọ tún ṣe wá ń bá wa pò nọ́mbà àfà bẹ́ẹ̀ ní ìtàn bá pò táwọn àfà tó ń bá pò báyìí láṣẹ Èdùmàrè ó máa borí wọn láṣẹ Èdùmàrè bí ta ni Ọlọ́run bó ṣe borí wọn nílùú Ìlọrin bẹ́ẹ̀ ni ìrẹ̀lẹ̀ náà ṣe máa tún borí wọn náà láti ẹ̀ máa lórí a máa borí. òun náà ni ẹ ti gbọ́ yẹn ò ní ìdí òòṣà ń bí bó ti ṣe ń gbàdúrà fọmọ ìdí kórì bó lòṣà kórì ṣe jẹ́. ọlọ́mọ wẹ́wẹ́ ọlọ́mọ wẹ́wẹ́ ni òrìṣà tó ń fúnni lọ́mọ. tó bẹ́ẹ̀ bá dé ní òòṣà yìí ó jẹ́ bá tọrọ ìyá kórì rè ẹ mọ̀ kúṣẹ́ ẹ mọ̀ kú ètò yóò ṣe é ṣe orúkọ tí ilẹ̀kùn rẹ̀ mà. ẹni olúwa pọ̀ ìyá kórì. bólẹ̀ yín wà ṣébí lẹ wà ní àbí Èkó lẹ wà. ní kóró. òrìṣà kórì jẹ́ abiyamọ gidi abiyamọ lọ́mọ yọyọ tó láàánú tó ń fúnni lọ́mọ tí àgàn bá débẹ̀ tó bá tọrọ ọmọ ó máa fún kò dẹ̀ ń ṣe òòṣà tó máa ń ṣoore fẹ́yàn tó máa gbà á padà òòṣà tó máa ń tú èèyàn nínú ni kò sí bẹ́ẹ̀ èèyàn ṣe àgàn sunkún débẹ̀ ó máa pa lẹ́rìn. ṣòwò àwọn tó ń tọrọ wọn báyìí wọn ń jí ẹbẹ báyìí ọdún tó ń bọ̀ wọn ń gbọ́mọ bọ̀. gbé ọmọ wa ọmọ arẹ́rìn ayọ̀ máa wá fi ọmọ wa dúpẹ́ lọ́dọ̀ òrìṣà kórì lọ́dún tó ń bọ̀ ó ṣe jẹ́ nìyí. tó ẹ ṣe wàá mọ̀ rí bá a kó wẹ́. orúkọ yín lẹ́ẹ̀kan sí ma. àná olúwa pọ̀ ìyá kórì. ìyá kórì tó òun lẹ́tí gbọ́n wo ẹ bá ti dé ìdí ìyá kórì ń bí pẹ̀lú ògo Ọlọ́run yóò di ọlọ́mọ wọ́n ti wí fún àwọn tó sọ yóò sì rí bẹ́ẹ̀ tó ọ̀sán ìwọ́n àṣìwà afẹ́ wá síbí láàárọ̀ yìí káwọ́ pé lẹ́yìn gbogbo rọ̀tìrọ̀tì àná ṣé bẹ́ẹ̀ náà ni bí ó ṣe dá ṣùgbọ́n kò dá o àwọn tí wọ́n ráyè láti dé etídò lánàá tí wọ́n dé etídò Ọ̀ṣun wọ́n ti wà níbẹ̀ náà lánàá bá a fẹ́ lọ fojú wọn kí a mọ bí wọ́n ṣe ń ṣe ṣùgbọ́n lójú náà yìí èyí tó lọ sódò àwọn àdìpẹ́ oríṣiríṣi òòṣà náà ni ó wà oríṣiríṣi òòṣà náà ló wà lójú náà táwọn èèyàn lè ń péjọ síbẹ̀ tí wọ́n ń tọrọ wọ́n ń bẹ̀bẹ̀ kálukú ń tọrọ ohun tó fẹ́ àwọn tó wá dúpẹ́ náà wà ń bí o pé àwọn bí báyìí ní ọdún tó kọjá ṣùgbọ́n ní báyìí o àwọn ti ráyọ̀ àwọn ti rí dùnnú ẹja wọnú bẹ̀rù náà lọ ká lọ́mọ tó ń ṣẹlẹ̀. kábíyèsí rèé o àtàjà ìlú Òṣogbo kábíyèsí o àjọ wà ń bí lànà ni àjọ wà ń bí o tó ń ti Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ọba Ìbà ẹnu mi àgò Ìbà Abíọ́dún Ìgè Adams ọmọ ní Arigidi Àkókò àjọ wà ń bí lànà ni ibi lànà bí ọjà ni ibi lànà bí ìlú ńlá ilé ńlá ni lẹ́pẹ́tẹ́ lè rò bíbá lè rò èrò pọ̀ ọmọdé wá àgbàlagbà wá kódà tó fi lórí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àjọ wà ń bí lànà ni kálukú wa dúpẹ́ kálukú wa wọ́n á ṣàjọyọ̀ pé tó Ọ̀ṣun Òṣogbo tọdún yìí ó tún ṣojú ẹ̀mí àwọn gàmọ̀ lọ sódò díẹ̀díẹ̀ ẹ kò lè yé o akọ̀dọ̀ akúyèdún o orúkọ sí máa ń láti ìlú Òmà ẹ káàbọ̀ mà tọdún yìí máa bó ló ṣe rí àdúpẹ́. ọdún yìí dùn ó lárin ó dùn ó kọjá wa. ọdún tó ń bọ̀ wá tó dùn délé yìí lọ. àṣẹ o àṣẹ o ọdún yìí ọdún ayọ̀ ni fún wa. àṣẹ o gbogbo nǹkan tí ọdún yìí wá bọ́ lọ́wọ́ wa kò ní gbẹ̀dẹ̀ wa lọ́wọ́. àṣẹ o àṣẹ gbogbo o àwọn tó wà lókè òkun wá kéré òkun wálé. àṣẹ o àṣẹ o Ọ̀ṣun Òṣogbo ọdún tó dáa ni. ẹ jẹ́ a máa ṣe lọ́dọọdún. àdúrà wo gbà. àṣẹ o àwọn tó ń wọ ọmọ wa gbé ọmọ wa kí ládé kọjú lọ́dún tó ń bọ̀. àdúpẹ́ àwọn tó ń wọ́kọ àti àwọn àtọkọ wọn wọ́n máa jọ wá bí lọ́dún tó ń bọ̀ ní o. pẹ̀lú ògo Ọlọ́run. ẹ gbọ́ àwọn tó ń wá ìyàwó wọ́n á wá bí lọ́dún tó ń bọ̀ wọ́n á wá dúpẹ́ ayọ̀. àṣẹ o ẹ gbọ́ àwọn tó fẹ́ gbé kàwé ìlú òyìnbó wọ́n á fi gbà o. àṣẹ o Ọ̀ṣun Òṣogbo ò ṣeré o. ẹ gbọ́ mi kò ṣeré rárá àdúrà wo gbà. àrígbé lẹ́yìn gbogbo rọ̀tìrọ̀tì àná àwọn èèyàn tún wá bí lónìí wò lọ́lẹ̀. àwọn ò lè lọ. àwọn ló mọ ohun tó ń gbà àwọn ló mọ ohun tó ń rí torí pé bọ́n ṣe ń gbà bẹ́ẹ̀ làdúrà wọn ṣe ń gbà. àdúpẹ́ bọ́n ṣe ń pè é bẹ́ẹ̀ ló ṣe ń jẹ́. ẹ gbọ́ mi àdúrà ò gbà. àṣẹ o bẹ́ẹ̀ ló ń jẹ́ bí mo ṣe ń pè é bẹ́ẹ̀ ló ń jẹ́ bí mo ṣe ń pè é ní àtúnwò bẹ́ẹ̀. bí mo ṣe ń pè é sọ wíwá ta wá lọ́dún yìí kódà ó gbà fún wa. ẹ̀ṣẹ̀ wá ní. ìwárí àgbà àkọ́kọ́ àwọn tó máa wálé lẹ́yìn. bó wà lẹ́sìpírẹ́nsì mà. Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ kódà láì tí ì délé gan mo ti mọ̀ pàdé àdúrà ti gbà. oorun rọrùn ni mo sùn. àdúpẹ́. aládé kojú ṣe é. bẹ́ẹ̀ ni.
gbogbo àwọn tó kù ẹ̀ mọ́ ọdún tó ń bọ̀ ẹ̀. ọ̀rọ̀ lé àṣà wa àṣẹṣe kí ni ìmọ̀ràn yín fún gbogbo ìran Yorùbá. kí wọn Yorùbá padà sílé ẹ jẹ́ àpadà sílé bèbí ti ṣẹ́jú bèbí ó ti ṣẹ́jú. bèbí òwò gbandi mọ́ báyìí ó ti ṣẹ́jú tó. ẹ jẹ́ àpadà sílé. èyí ilẹ̀ Yorùbá àwa la ní àṣà àti ìṣe àwa la ní àwa mọ̀lẹ́ káàrọ̀ òjíire àwa la ní àṣà àti ìṣẹ̀ṣe ẹ gbọ́ mi bèbí ti ṣẹ́jú o gbogbo èyí tẹ́ wà lókè òkun ẹ padà sílé àdúrà agbára ò ní ní yín àṣẹ o gbogbo ayé ò ní borí yín o àṣẹ o àjọpọ̀ ọdún o. àṣẹ o ẹ ṣé o tó òun náà lè ti gbọ́ yẹn o tó wọ́n ní bèbí ti ṣẹ́jú ẹ jẹ́ ká lọ sí etídò ẹ jẹ́ ká lọ sí tó ti ń bu àgbo tó ti ń bu àgbo ọlọ́mọ yọyọ ìkéré o bọ́jọ̀ kó wá bìbà rẹ̀ àwọn fi ń ṣe kí náà lọ fi ń bu àgbo ni kó lè bá a dáa kó lè bá a dùn kí ayé lè bá a wà lẹ́sẹ̀ẹ́sọ̀ fún kálukú ni tó ẹ̀já débẹ̀ ká tó wọlé ń lọ. ó ti kọ̀ ẹ̀jẹ̀ mi ọmọ ẹlẹ́rọ tí wà lọ ọmọ ìdàgbé ẹlẹ́rọ tí wà ẹ kú ọdún o ẹ kú ọdún o. mo ṣe tó lọ ti sáṣẹ́tì lọ́wọ́ sí ẹnìbàdàn kìlọ̀ nǹkan. ẹ kí ló gbogbo kìíní ẹ má fi jó mi tẹnu tàbí náà. wọ́n ní kí a mọ̀ fídíò àwọn gbogbo ètò à ń ṣe yìí àmú gúrùpù wọn ni àmú gúrùpù wọn ni ẹ̀yà ẹ̀yà lọ sí ti gúrùpù. ẹ ra ma ẹ kọ ọdún ma ẹ ra ma orúkọ yín ma orúkọ yín ma mo fẹ́ ká sọ̀rọ̀ ni ẹ lọ́ ma ó dà pé mo fẹ́ gbé ẹni yẹn ohun tí yóò ṣẹlẹ̀ mẹ́rin náà pè ní ẹ̀gùn tí ẹ̀gùn bá gùn yàn bóò ló ṣe máa ń wáyé kí sì náà máa fi ń tú èèyàn à níbi ìyá ọ̀rẹ́ tó lè bá a sọ̀rọ̀ ẹ lọ́ ma tàbí ká bá sọ̀rọ̀. àwọn ìjà tó ń pè yẹn kúrè àwọn wọn lè sọ. ẹ̀yà bá wọn sọ̀rọ̀ mọ́mọ́ àwọn dà ṣé wọ́n ní ẹ rà mọ́ akọ ọdún akú yèdó ẹ̀mí aṣọ ọ̀pọ̀lọpọ̀ mọ́mọ́ tá a bá sọ nípa ẹ̀gùn kí ló máa ń mu wá tó bá sì téèyàn bá sì gẹ̀gùn kí náà lè fi tùyàn tó àtìrí kan mẹ́ẹ̀ àtọ́sí ń wò ó lé kọ́lọ̀ pé kí ni kò ṣe ṣeré òótọ́ ni o torí bá ti mọ́ ní tí ẹ̀gùn máa ń gùn yàn bí ṣọ́ọ̀ṣì ni kẹ́mi gbé yàn ẹ̀ bó ló ṣe rí orúkọ yín mà. ọmọ ilé ọ̀gá lókè baálẹ̀ ilé bàbá tèmi ìyá yẹn wà gbẹ wà tẹ̀ mí o. àṣẹ o àṣẹ o. ẹ̀gbọ́n bá gbé olóòsàn bá sí ẹ̀gbọ́n gidi èyí ó ti mọ̀ pé ẹ̀gbọ́n gidi ni. mọ̀mọ́ torí kò ní gbọ́ nǹkan kan. ṣé fèkì wà ní ayédèrú wà. ayédèrú wà àmọ́ tó bá sí ẹ̀gbọ́n gidi kò sí bí wọ́n bá tù la gbogbo nǹkan wọ́n èèmọ̀ tù la ẹ̀gbọ́n mẹ́rin gbẹ kọ́jẹ́gbọ̀n Ṣàngó tí wọ́n máa wádìí ẹ̀ fún àtọyìn àtọtí lára rẹ̀ ó tó. torí àwárí kan ń bẹ̀ wọ́n tẹ̀ fẹ́ bá a jà pé mọ́ kámẹ́rà ẹ̀ bá a bá tẹ̀ kámẹ́rà á lọ wá àwọn tẹ̀ gbọ́n mọ̀ ń pa ẹ̀ tí wọ́n lè rà pé lóòótọ́ eléyìí kì í ṣe ṣọ́ọ̀ṣì nìkan o kódà nídìí yẹyẹ. ẹ màmá. ṣùgbọ́n tó bá sọ àṣẹ ni àbí. kò ní mọ̀ tó bá sọ.